Queen Dami náà tún ti jáde wá ṣàlàyé ara ẹ̀ o. Queen Dami, former olórí Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ baby mama Portable baby, ó ti jáde wá sọ tẹnu ẹ̀ báyìí. Eléyìí lágbára. Portable House of Commotion gangan leléyìí o. Ẹ̀yin èèyàn, Queen Dami ti ṣàlàyé o, ó nírọ́ ni Portable ń pa o. Ó ní bóun bá fẹ́ lóyún lénìí, òun máa ní o pé ṣùgbọ́n Ọlọ́run ni ò jẹ́ kóun lóyún fún Portable. Ó ní Portable máa ń nà òun. Ó ní kódà Portable plan láti gbégbá lóun lórí kó lòun kó fóun ṣògùn owó. Ó lágbára, ilé serious o. Queen Dami ó sọ̀rọ̀ débi wípé gbogbo nǹkan tí Portable ń sọ pé bóyá òun lòun pa Aláàfin Ọ̀yọ́, ó nírọ́ ni o. Kí lòun fẹ́ pa Aláàfin Ọ̀yọ́? Kí lòun fẹ́ pa bàbá ọmọ òun sí? Ẹ̀wò ilé serious ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ ká jíjọ wò kẹ̀dẹ̀ má bá mi fò opinion ti yín nípa ìsí comment. Díẹ̀ tí mo kúrò ń palace mo máa gbọ́ pé bàbá yẹn síkì. Ẹ̀yin èèyàn mi ò mọ kọ́kọ́ ń pa kú Aláàfin. Mo ti fa Aláàfin sílẹ̀ after a year ni mo gbọ́ pọ́n no sick náà gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú. Èmi ò kò sí nǹkan tí mo fẹ́ fàgbàlá, kí ni mo fẹ́ fi irú bàbá yẹn ṣe? Okay, bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn. So ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá kú. Tí ò bá ń ṣogun ayé, ọmọ kékeré ara mi màmá pàgbàlagbà. Alágbàkó. Ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable. Ó ní jẹ́yàn mọ́ lágbára Ọlọ́run. Ó fẹ́ fi mí ṣẹ̀sìn, Ọlọ́run máa fi ẹ́ ṣẹ̀sìn. Ipe mo kúrò lọ́dún ẹ̀, wà máa rí mi báyìí, inú ẹ̀ máa bàjẹ́ ni. Èmi máa lọ sókè lókè ni. Mi ò ní wálẹ̀ mọ́ o. Mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake nílé ayé. Kò dẹ̀ sẹ́ni tó perfect. No one is perfect o. No one is perfect o. Ṣùgbọ́n wọlá pé o gbomi jẹ́ lójú mi pẹ̀lú gbogbo irọ́ tó pamọ́ mi Portable. Ó ní jẹ́yàn mọ́ gbogbo nǹkan tó bá kó jọ. Á máa dàwó ni. Lágbára Ọlọ́run polongo ayé ó máa lù fún ẹ. Ó ní jẹ́yàn gbogbo àwọn ọmọ tó bí wọlá pé mi ò ro bí irú ẹ Portable. Mi ò ẹ̀fà ṣe pé fẹ́ ní kankan rí. Ó dẹ̀ gba omi jọ́ lójú mi. Ó sọ mẹ́sẹ̀jì wà bí na evidence wà. Ó lóhùn máa gbégbá lé mi lórí. Ta ló máa gbọ́rùn kan bẹ́ẹ̀ tó máa lóhùn máa dúró? Ó ló máa gbégbá lé mi lórí. Ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable. Lágbára lọ́wọ́ lá pé mi ò lónú méjì sí ẹ látìgbà tí mo ti wà nílé ẹ. Ọkùnrin mi ò gun àyà mi rí. Wọ́n lá pé wọ́n nìkan ló máa ń gun àyà mi Portable. Ọlọ́run máa mo fi ìdájọ́ mo ti fi lé ẹ Ọlọ́run lọ́wọ́. Kò sí nǹkan tí mo fẹ́ sọ. Ṣó ti yẹ Portable? Lágbára Ọlọ́run wọ́n lá pé ó pa mí lẹ́kọ̀ọ́ gbomijé lójú mi lórí nǹkan tí mi ò mọ̀. Wọ́n máa wá ẹ̀tì ni ó máa kúkú òjijì ni o. Ó máa kúkú òjijì ni o. Ó fẹ́ fi mí ṣẹlẹ́yà. Ọlọ́run máa fi ẹ ṣẹlẹ́yà o. Ọlọ́run máa fi ẹ ṣẹlẹ́yà o. Látìgbà tí mo ti mọ bọ̀bọ̀ ìyá àǹtí kìíní sí ẹ̀yin èèyàn, látìgbà tí mo ti mọ̀ mi ò ever lọ bá ọkùnrin mi. Ọ̀kadà ni mo máa ń gbé kiri, ìyàwó ẹ̀ máa gbé mọ́tò kiri. Tí ìyàwó ẹ̀ bá ń lọ láàárọ̀, ó máa gbé mọ́tò, máa gbé kan náà àwọn mọ́tò ẹ̀. Èmi ò mo máa gbé ọ̀kadà. Mi ò dẹ̀ torí ẹ̀ mi ò sọ pé why tí mo ṣe ń gbọ́kadà. Mo ń gbé ọ̀kadà kiri, ìyàwó ẹ̀ ń gun mọ́tò. Normal mo ti rówó rí náà. Ṣé mi pé mi ni mo pa bàbá ọmọ mi? Ṣó possible kí n pa bàbá ọmọ mi? Àbí o rò pé bá ṣe kú ó dùn mọ́ mi inú? Ṣé wọ́n rò pé tó bá yẹ pé bàbá ọmọ mi wà láyé, mo máa mọ ẹni tó ń jẹ bàbá bá wà láyé, ṣé mo máa dá ẹ lóhùn ni? Ṣé mo máa dá ẹ lóhùn ni? Mi ò ṣe ó máa ṣépè fún mi. Mo ṣe live video lánàá, àwọn ọ̀rẹ́ mi lájọ lọ ṣe advertisement, ọ̀rẹ́ mi tó ń tarun, mo lọ bá polówó ọjà, èmi náà lọ polówó ọjà mi. Èmi tí mo gbé ẹ wọnú live yẹn ṣòro pé mo gàn ni. Tó bá yẹ pé mo fẹ́ ṣe shit, mi ò ní accept invite ẹ. Mi ò ní accept invite ẹ. Mo gbé ẹ wọlé, èpè ló bẹ̀rẹ̀ sí í ṣẹ́ fún mi. Ó ń ṣépè fún mi, ṣé mi ò lóbìnrin? Ṣé náà àwọn òbí mi lè máa dùn kí ẹni tí mò ń fẹ́ tó ń gun orí mi kó máa ṣépè fún mi? Portable, wọ́n lá pé látìgbà tí mo ti wà nílé ẹ̀, ọkùnrin mi ò gun orí mi rí. Gbogbo nǹkan tí bá ń fẹ́, wọ́n lá wákàtí pé Ọlọ́run pé mo lọ for peace ni. Èmi ni mo mọ nǹkan tí mò ń go through. Ẹni tó bá ní pé gbogbo nǹkan tí mo ṣe, ipe mo jẹ̀bi, kóhun náà kó bọ́ sínú ilé ẹ̀ kó lọ máa gbé pẹ̀lú ẹ̀, kó fèsì nǹkan tí mo fèsì yìí. Mo mọ̀ pé lágbára Ọlọ́run wípé lílọ tí mo fi bọ̀bọ̀ yìí sílẹ̀ is for good o. Mo lọ for good ni o. Nǹkan tẹ́dà bá dẹ̀ máa jẹ́ láyé ó máa jẹ́ orí, àbí mo sọ̀rọ̀ ẹ láì darí. Pẹ̀lẹ́ oníṣọ́ọ̀bù sọnù. Ṣé ṣọ́ọ̀bù táwọn ẹgbẹ́ ń gbà ló gbà yẹn? Kí nìkan tó ṣe fún mi? Kí nìkan tó ṣe fún mi? Ó parọ́ pé èmi ń lóyún fún ẹ, oyún bàjẹ́. Látìgbà tí mo ti mọ̀ ẹ́, mi ò ever lóyún àtàárọ̀ dalẹ́ rí. Portable, àtìgbà tí mo ti wà pẹ̀lú ẹ, mi ò lóyún àtàárọ̀ dalẹ́ rí.
mo tún máa wọ díẹ̀ mọ́ ẹ̀ tóṣù kan bá ti ń dé báyìí tí mo bá ti rí period mi mo máa ní ìwọ náà kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣọ́lọ́run ò kọ́ wá pọ̀ ni pé bóyá kí ìfẹ́ kan máa bá tèmi lọ ó máa ní ọlọ́run máa ṣe ó wá ń parọ́ pé mo lóyún bíi 5 ó ń jábọ́ ó yóò jábọ́ lára tèmi o ó yóò jábọ́ ọlọ́run ò kọ́ èmi àti ẹ̀pọ̀ ni ṣó ti yẹ ẹ̀dẹ̀ bá mi bẹ̀ tí kankan bá ṣe mí tí kankan bá ṣe mí Portable ò dáràn o tí kankan bá ṣe mí ò dáràn o because mi ò bẹ́ẹ̀ fa anything.